àdúrà mi ó ti gbà. Kọ́nìyàn bá yọ̀ bá gbàgbọ́ dé òkúríta kó jẹ́ pé kó bá ti gba àdúrà kárẹ̀ yọ sọ jáde látẹrun èé ṣe pé ó jábọ́ kò yọ̀ mọ́ sọ̀yà wí àdúrà mi ó ti gbà. Irú yẹn àsọjáde lẹ́nu àsọjáde àròpọ̀ ure ayẹyẹ kọ́nìyàn súre kọ́nìyàn sọ ohun ayẹyẹ jáde lẹ́nu rẹ̀ ó jẹ́ èdè kó lè gbàgbọ́ kó gbọ́dọ̀ mú kọ́ra. Kọ́nìyàn tí gbàdúrà kọ́nìyàn tí gbàwẹ̀ kọ́dẹ̀ á nínú àdúrà kọ́ á nínú àwẹ̀ kọ́dẹ̀ á ṣiyèméjì. Ó túmọ̀ sí pé kó tí tú ìṣe náà lọ bà ẹ́ jẹ́. Nínú Jákọ́bù lọ sọ nípa ọkùnrin oníyèméjì ikú rú ọ ní bá kó mọ wulẹ̀ retí wí yóò rú kankan gbà lọ́ọ́ Ọlọ́run. Àdúrà mi ti gbà ó ti gbà. Kété mò ń wájú Ọlọ́run fún kété mò ń béèrè òun lọ́lọ́run ti ṣe. Ọlọ́run ti dá mi lóhùn òun kété ti yí padà sí rere. Lójú ayé mi bá mo rí kété mo pè mí fúnra mi bá mo rí pé kété ó ti yí padà sí rere. Ó ti dára kọkàn mi mo ti gbèsè ayọ̀ òun ló mú a rí ìrànlú olùgbàgbọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀ ọgbà. Wàá la òṣòro kọjá àrìnyà rírí kẹ́ẹ̀dùn nínú ẹlẹ́hàn kọ́ ẹ̀rá kẹ́ẹ̀tọ́jú ẹlẹ́hàn kọ́ ẹ̀hàn fẹ́ràn òun kèérí kẹ́ẹ̀yọ̀ yàn wíbà o wọ́n mọ̀ wí inú ẹ̀hàn kọ́ ẹ̀hà ni o ti bójú rẹ Ọlọ́run wọ́n ti bá pàdé wọ́n ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ wọ́n ti dọ́ni ọni ìbùkún wọ́n ti dọ́ni aláyọ̀ lónìí o ní àkọsílẹ̀ ìwé mímọ́ a rí ibi kan jẹ́ pé ìran ọmọ Ísírẹ́lì ń lọ sí ibi àdúrà wàá gbọ́ nípa ẹbí ni Elikana ó lé ìyàwó méjì Hánà òun ni ọ̀yà kó jẹ́ pé ó ṣàìrọ́mọ bí tí wọ́n rí Hánà nì náà lẹ́yìn ọ̀rẹ́yìn ọjà kan lọ lọ́dún èyí ká ẹ̀yà gbàdúrà lébẹ̀ ọjà kan mọ̀ọ́mọ̀ jẹun ọjà kan dúró ọkùnlẹ̀ síwájú Ọlọ́run bẹ̀ sí gbàdúrà ẹnu rẹ̀ jì ṣùgbọ́n ẹ̀sọ́ ní gbọ́n kì í wí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ kan ṣàṣe bí ọ̀rọ̀ láàrin òun àtàlùfà ìgbàkọ́ rẹ̀ yá àlùfáà yẹn kí a lọ pé Ọlọ́run ti gbọ́ ẹ̀bẹ̀ àdúrà rẹ̀ lọ́bùnrin jákùnrin lọ ọjàkùnrin yọ̀ pé Ọlọ́run ti ṣe o Ọlọ́run ti gbọ́ àdúrà wọn. Nǹkan tẹnumọ́ nínà padà yà ṣẹ nínú ayé rẹ̀ kó bá yà o ìyẹn akọni ìgbàgbọ́ ń gbàdúrà ń dẹ̀ gbàgbọ́ wípé Ọlọ́run ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ rẹ̀ títí bó lẹ̀ jẹ́ pé lùgbàmúrìn olùmúrìn yẹn rámúrìn yẹn wíhàn rí títí kan mú kú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń gbàgbọ́ wípé Ọlọ́run ti ṣe. Ìwọ náà bá yọ wíwà lónìí náà bá wí àdúrà rẹ ti gbà kọ́ dẹ̀ sọ pẹ̀lú ìgbàgbọ́ ń ká padà já sí ayọ̀ lọ́rọ̀ rẹ̀ á padà já sí ire lọ́rọ̀ rẹ̀ á padà já sí. Mọ́ mẹ́rùn rẹ bó mọ́ mẹ́rùn rẹ mọ́ mú pamọ́ kó a wíbà léye ògbẹ́ ṣáá wí àdúrà rẹ ti gbà lórí ọmọ o eláyé ti sọ̀rọ̀ ìtìnù àdúrà mi ti gbà lórí ọkọ mi wí ọ̀mùtí ni ẹ̀sùn kò tí yòrí bá ti ṣe àdúrà mi ti gbà lórí ọya rẹ nì kẹ́yìn ọ ti parí ẹ̀sùn ọ̀nà múrìn wí awilike tó gbà wí àdúrà rẹ ti gbà ọba dẹ̀ ti wíbà bẹ́ẹ̀ yìí lágbára Ọlọ́run Lódùmarè ọ̀run ti pàṣẹ sí lórúkọ Jésù Kristi wẹ́à lórí àṣetì òjò lórúkọ mi ọmọ àbálábí tán nǹkan bá ti wí òun náà ní ọ̀run látẹ̀ ló ń tẹ̀ ire o.